fọlọ́jọ́ ibi Bíntí láyé Sàràfà mẹ́ni abilitons ọmọ Alfa Abdulaziz ẹ̀mí àṣepúpọ̀ ẹ̀ o. Happy birthday fọlọ́jọ́ ibi Bíntí láyé Sàràfà mẹ́ni abilitons ọmọ Alfa Abdulaziz bàbá sọmọ ẹ̀mí àṣepúpọ̀ ẹ̀ o. Happy birthday fọlọ́jọ́ ibi Bíntí láyé Sàràfà mẹ́ni abilitons ọmọ Alfa Abdulaziz ẹ̀mí àṣepúpọ̀ ẹ̀ o. Happy birthday fọlọ́jọ́ ibi Bàbá Farouk Bíntí láyé Sàràfà mẹ́ni abilitons ọmọ Alfa Abdulaziz ẹ̀mí àṣepúpọ̀ ẹ̀ o. Àkùnfẹ́ olórin tún ti bẹ̀rẹ̀ eré Mr. Lecturer kárí bàbá ọgbọ́n ẹ̀yin tẹ̀ ń gbádùn eré mi màmá ṣe ọba yàrá bí onídójú ti yín o níbo ló tún dá tán ti pè wá lélẹ́rẹ́ Bíntí láyé Sàràfà lọ́dẹ̀ òun ló wípé ẹ bá mi pé Lecturer kó wá kí mi kórè owó lónìí ọjọ́ ìbí mi 24 November o ìgbà ọdún tẹ bá lọ́dún kan mà ní àájẹ́ Bíntí láyé Sàràfà Abdulaziz òní fọjọ́ ìbí ẹ̀ kájọ àbúrú láyé àṣẹ ìsàmọ́dún mẹ́ni abilitons. Happy birthday fọlọ́jọ́ ibi Bíntí láyé Sàràfà mẹ́ni abilitons ọmọ Alfa Abdulaziz ẹ̀mí àṣepúpọ̀ ẹ̀ o. Ó ti yá eré wádùn olóyin nínú ẹ̀yin onílù mi ẹ̀ lùlù kọ́ lọ́jọ́ ìbí òjò bàbá Farouk bàbá sọmọ mi ò yá bàbá Fuad bàbá ìradà jó dáadáa Bíntí láyé Sàràfà kò mọ́lẹ̀ kiri mo ṣe tán mo kí ọ lọ sílé èyàn ya ó dilé olú ẹ̀jù láyé gúnlẹ̀ ìlú wa Mr. Sàràfà gbọ́ mi ọmọ òròlú lẹ́yìn jẹ́ ọmọ mo kóyà mo jà àjẹsọ lọ́jọ́ ìbí ń gbọ́ mo lépo nílé o mo jẹ́ lání funfun ọmọ mi orin òòrè balùwẹ̀ Sàràfà ṣòǹgbọ́ balẹ̀ nílé àsùnlẹ̀ kan jọ àrọ́mọ tuntun balẹ̀ nílé àsùnlẹ̀ kan jọ àrọ́mọ tuntun ẹrú òròlú ní sunlẹ̀ lẹ́nilé yìí ọmọ wọn ní sórí gógó nílé fádà rẹ̀ ọba ń jàjà mi lẹ́wọ̀n òwẹ̀ ní alábàjẹ́ mi ò tí mo wá wájú orí ẹni lọ mọ́lúfàdé mi ò ti láǹgbìn ọmọ àràbà ìlú tí ń bẹ́gbẹ́ lẹ́rù ní ọjọ́ musa nílé rẹ̀ Mr. Sàràfà Bíntí ìgbà ọdún